kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò wa tòní dálé lórí àwọn agbègbè 8 tó lórúkọ kàyéfì ní ìlú Amẹ́ríkà. Ó yá ẹ jẹ́ á lọ. Agbègbè kìíní, Frankenstein, Missouri. Agbègbè kejì, Hoop and Holler, Texas. Agbègbè kẹta, Chicken, Arkansas. Agbègbè kẹrin, Slick Lizard, Alabama. Agbègbè karùn-ún, Santa Claus ní ìlú Indiana wa níbí báyìí. Agbègbè kẹfà, Monkey's Eyebrow ní ìlú Arizona. Agbègbè keje, Zigzag ní ìlú Oregon. Agbègbè kẹjọ, Fluffy Landing ní ìlú Florida. Ẹ kọ̀wé sísàlẹ̀ àwòrán yìí tẹ́ ẹ bá ní orúkọ agbègbè tó ṣe kàyéfì tó bùyàrí. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.